Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ìkẹ́ Ọlọ́run àti orí ajẹ́njẹtán rẹ̀ tí a mọ̀ sí albarka kó máa bá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní àsìkò yìí. Orúkọ tèmi ni TMP Alhaj Adiagbo Kamaldeen Raji tí mo jẹ́ CEO Akikat Global Investment Nigeria Limited. Àǹfààní ńlá ni mo fẹ́ fún ilé mi. Calls tí àwọn èèyàn ń pè mí ó pọ̀ gan-an. Gbogbo ẹ̀yin tí mi ní oore ọ̀fẹ́ àti gbé ìpè yín, ẹ má bínú sí mi. Ẹ má bínú sí mi. Ẹ má bínú. Ẹ má lérò pé mo kàn mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀. Mi mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀. Mi fi yín ṣe fáàrí. Mi ò dẹ̀ fi yín sakọ. Ẹni tó sì mọ̀ yìí kò mọ̀ yìí lọ́rọ̀ ayé. Ẹ má bínú. Tẹ̀wá pé àwọn ọmọ pàlájì always busy láì wọ́n máa ń busy. Èmi gan níjọ́ mi gan báyìí. Mákàsí àti ẹ̀sọ́ sẹ́ẹ̀tì yẹn nù ni. Nígbà tẹ bá gbé kọ́ títí bá ń ròyìn. Mo sì hate kéèyàn máa sọ̀rọ̀ kí n máa pa fóònù mọ́ lẹ́nu. Ṣùgbọ́n èyí tó dáa jù ni pé tẹ bá fẹ́ pè mí, ẹ máa text messages yín sórí WhatsApp. Bó ṣe lè wọ́ pẹ́ tó máa padà reply yín. Ẹ lọ wẹ ìwẹ̀ yìí níjọ́ kan náà lẹ́wẹ̀ ọṣẹ yìí. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Mo tún fọlọ́run bẹ̀ yín. Mo fọlọ́run bẹ̀ yín. Ẹ dán ọṣẹ yìí wò. Ìwẹ̀ kan ṣoṣo náà ni. Gbogbo ẹni tí bá máa lo oògùn tí èyí jẹ́ lára rẹ̀, bó tiẹ̀ ní wẹ ọṣẹ mi ìmọ̀ kọ́kọ́ try yìí wò. Mo fi Ọlọ́run ọba búra. Nọ́mbà mi is 080-371-99363. Is 080-371-99363. Ẹ lọ wọ ọṣẹ téèyàn bá lè wẹ̀ tán lẹ́ẹ̀kan. Kò bá aṣọṣẹ Ghana, kò bá aṣọṣẹ dúdú. Tẹ́ ẹ bá ti rí, ẹ lọ wá egbò túdè. Kì í ṣe púpọ̀. Ẹyọ kan gan tẹ́ ẹ bá rà, ẹ lè gé sí méjì. Egbò túdè. Egbò túdè. Ẹ wá ìsáwùrú ààyè ẹyọ kan. Ẹ rí wípé ìgbín tí wà nínú ìsáwùrú yẹn wà ń bẹ̀ o. Tọ́. Tẹ́ ẹ bá ti wá mú egbò túdè yẹn, ẹ gún lójú ọlọ. Ẹ mú ìsáwùrú yẹn, ẹ gún mọ́. Kò bá sì ṣe inú odó. Ẹ wá èèpo ọ̀bọ̀ díẹ̀, èèpo ọ̀bọ̀ díẹ̀, ẹ gún mọ́. Ẹ lọ wá ata ìṣẹ̀ǹbáyé tá a mọ̀ sí ata àjọsì, ẹyọ mẹ́ta, ẹ gún mọ́. Ẹ wá fọṣẹ kó. Ẹ lọ wẹ̀ lẹ́ẹ̀kan níjọ́ kan. Ẹ rí i pé gbogbo ọṣẹ yẹn kó tán lára yín tí ò ní ṣẹ́kù kankan mọ́ lára kàìnkàìn. Ẹ nídìí omi tó máa ṣe díẹ̀. Tẹ́ ẹ hò dáadáa sára pẹ̀lú ọṣẹ yẹn. Ẹ̀ẹ̀kan ṣoṣo ni. Àìgbé pamọ́ sínú ilé.
ọ̀dà téèyàn bá lè máa wẹ̀ lóṣooṣù. Mo fọlọ́run bá búra, tí àwọn ayé bá ń dà yàn láàmú, téèyàn bá wẹ̀ Ọlọ́run ó tú sílẹ̀. Téèyàn bá jẹ gbèsè tí ò rọ́nà tí ó gbà san, Ọlọ́run ó bá san. Gbogbo tí ń jẹ́ ìdè pátá, Ọlọ́run nìkan náà ló lè tú yàn sílẹ̀. Ọlọ́run ó tú yàn sílẹ̀. Ó rẹ̀ sí ládùúà, ẹ̀yin tẹ́ ẹ wà nínú ogun gbèsè, ẹ̀yin tẹ́ ẹ wà nínú ogun àìsàn, dé pé ìdè tẹ́ ẹ wà ń bẹ̀, ìdè àìsàn ni. Ẹlòmíín wà nínú ìdè gbèsè, ẹlòmíín wà nínú ìdè ègún, ẹlòmíín wà nínú ìdè èpè. Gbogbo ìdè tẹ́ ẹ bá wà ń bẹ̀ Ọlọ́run máa tú yín sílẹ̀. Ẹlòmíín wà nínú ìdè obìnrin, ó wà nínú ìdè obìnrin, wàláì, tí ó mọ̀ sọ wípé ẹ wò ó, kódà tó wọn ò bá rí òun lè kú, kò sì ní mọ̀ pé sábàbí orí ibú ni fóun. Ẹlòmíín wà nínú ìdè ọkùnrin, tó ṣe pé ọkùnrin yẹn gbogbo iṣẹ́ tó bá ṣe láyé ọkùnrin yẹn ni ó máa fi sìn. Síbẹ̀síbẹ̀ náà ákíbà rẹ̀ náà ò dẹ̀ ní dá. Àyá Kùránì dẹ̀ ní wàlà ákíbátù lil muttaqin. Gbogbo inú ìdè téèyàn wà, àwọn obìnrin kan wà láyé tó ṣe pé ọṣẹ tán ń wẹ̀ gbogbo ọkùnrin tó bá gorí wọn ó ti kàgbákò. Bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin míì náà wà tán ń wẹ ọṣẹ, tán bá wẹ ọṣẹ gbogbo obìnrin tán bá gorí ẹ̀ kò lè jẹ́ èèyàn mọ́ láyé, kò lè jẹ́ èèyàn mọ́ láyé. Wọ́n ti lo àsìkò ẹ̀, gbogbo ìmọ́lẹ̀ tí ń bẹ lára rẹ̀ ni wọ́n ti gbà, wọ́n dẹ̀ dọ́ǹpù ẹ̀ ni, wọn à ní fẹ́ tó láti mọ̀ pé kò sí nǹkan kan mọ́ lára ẹ̀. Irú ẹni yẹn bó délé ọkọ kò ní róyún ní. Wọ́n máa gbé káàkiri ni, eléyìí ó gbé yọ́ sọ́lẹ̀, eléyìí ó gbé yọ́ sọ́lẹ̀. Ọ̀rọ̀ ń bọ̀ lọ́jọ́ iwájú. Ọ̀rọ̀ ń bọ̀, Ọlọ́run ló máa ń fún yàn ní ọ̀rọ̀ sọ. Ṣùgbọ́n èyí tá a fẹ́ máa sọ̀rọ̀ fún, Al-Qur'an ní wa ma yazakkaru illa ulul albab. Òun ọ̀bọ òpònú èèyàn sọ̀rọ̀, ọlọ́gbọ́n lòun bá sọ̀rọ̀. Ẹ jẹ́ ká ṣọ́ra. Ohun tí mo ní kẹ́ lọ ṣe yìí, egbò Atude, odidi ìsáwòrú kan, èpo ọ̀bọ̀ díẹ̀, ẹyọ ata ìjọsìn 3, ẹ̀gún ọmọ ọṣẹ, ẹ̀ẹ̀kan oṣù náà ní kẹ́ ẹ wẹ̀ tán. Wàláì Ọlọ́run ó tù yín lẹ̀, wàláì. Ẹ try rẹ̀ o. Ẹ dẹ̀ bá mi share ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ kó lọ viral. Ìní sọ fún ìjọba yìí lọ. Nọ́mbà mi 08037199363. 08037199363. Òṣogbo ni mí, ọmọ bíbí Òṣogbo ni mí. Àánú Ọlọ́run ó lè ń bá ẹ wò. Kó tó dìgbà míì tá a pàdé, mo kí wa pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.